Africa Content TV. We are going to sing the same. Àbẹ̀ní ẹ̀gbọ́n ní mo ṣe làbàtà àgùnmọ̀ràn. Adéwọ̀lá àgbàdì ẹ̀jọ̀ òmùkẹ́ ẹ̀gbọ́n ní mo ṣe. Ṣé kò ní sí ìgbọ́ngàn làbẹ̀ mú wa? Adébáyọ̀ ní ìyá ní. Èsì ìrẹ́tọ̀ ẹ̀yàn bàtẹ́ jọ láìsí ẹ̀. Bàtẹ́ jẹ́ tóbi jù. Bàgbé wọlé ní ẹ̀kúnlé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti ògúnlẹ́gbẹ̀rún. Adébáyọ̀ ní ọmọ oníjàní. Oh, guys, sorry. Welcome back from America. Americana ní ọjọ́ ìsọ̀rọ̀ yóò ọkùnrin. Ẹni mo jẹ́ fresh aláàbí o. Ọ̀pọ̀ dàlà bẹ́ẹ̀ ní àwọn.